àgbàlagbà oyè ọlọ́run ọgbọ́n tí bọ́mọ ẹlẹ́rù ẹ̀rù jẹjẹrẹ tí òkú pupa àjíkànnù kan pápá kan wo kányè Jésù Olúwa wa ó ní ẹbọ ọpẹ́ mi máa rẹ ó bá bọ̀.
apẹ̀rẹ̀ àṣírí ńlá ni o bó ti wù kí òkùnkùn gbóná tó a ó máa ṣírí wọn a ó sì ṣí àwọn ọmọ ènìyàn létí láti mọ bó ti ń gbàdúrà gbọ́ bí ayé bá fi ajáde apẹ̀rẹ̀ bọ́ díje bó ti kó pawó tó láyé inú ajáde apẹ̀rẹ̀ mọ̀ bọ́ sí bí ayé bá fàyà ajáde apẹ̀rẹ̀ bọ́ fa wàhálà bí kọ́kọ́ rẹ kó wù kó ti lè níbàálòpọ̀ fún ọ tó láyé ibẹ̀ ni yóò máa jò sí òní lóyún láyé báyé bá fẹ́ ajáde apẹ̀rẹ̀ bọ́ díje méje ń tàn níbi tó bá bá jáde apẹ̀rẹ̀ bọ́ dé bọ́ ọ bá ń wá ọkọ wọ́n sọ fún ọ wípé níjọ́ tó o bá ti mọ́kọ délé ọjù sínú ajáde apẹ̀rẹ̀ ọdún náà ní kò ìrà rẹ àmọ́ fi ayé èèyàn sínú ajáde apẹ̀rẹ̀ ọlọ́run fi hàn mí débẹ̀ ní kí wọ́n ní àṣírí ayé àmọ́ fi hàn mí ni mo sọ pé olúwa jọ ẹ̀mí ìbínú lè jìnnà sí mi because àṣẹ ti kọjá adágún tí mo fọkàn sí ẹ̀dá tí ń gbọ́ mi ní wákàtí bí olúwa ti wà síbi ẹ̀mí ẹ̀ ti wà gbogbo tó fi ajáde apẹ̀rẹ̀ sínú ayé rẹ̀ ọ̀hún adáná sí wọn. a lè sọ pé kò sí ayé ń bẹ ṣùgbọ́n wà nírí gbogbo agbéṣe èèyàn burú ìkàlẹ̀ nìyàn ayé ò dáa wọ́n ń fi ajáde apẹ̀rẹ̀ dalẹ̀ ọkọ̀ ọ̀run fún un. ìwà tó jẹ gbèsè bọ́lá kó yẹn sí kòkú yọ bọ́ ṣe náwó ọ̀ṣàmọ̀ pé ọ̀páwó ṣùgbọ́n ọ̀mà àṣírí abájọ ẹ̀ má jẹ́ ń tàn án táyé bá fi ajáde apẹ̀rẹ̀ síwájú rẹ bọ́ ọ bá fẹ́ lọ gba nǹkan nílé ìgbìmọ̀ aṣòfin àbí lọ́dọ̀ ìjọba kan lórílẹ̀‐èdè kan tàbí lórílẹ̀‐èdè nàìjíríà tàbí lórílẹ̀‐èdè ibòmíì tó bá wà mo fẹ́ kó mọ̀ wípé ọ̀rọ̀ tó bá ti sọ ajáde apẹ̀rẹ̀ ló bọ̀ sí nígbà tó bá máa déwájú òfin ló máa já sí. ọlọ́run fi àṣírí ayé hàn mí sẹ́ẹ̀ mo máa ń kọ́ nìkan mo ní mo ti súnmọ́ lọ́n débi tó ní kọ́ máa hàn mo máa yí ní ike mo máa yí ní padà bọ̀ àtọ̀tún àtòsí kò sí ìta ò lè fi pàṣẹ. a ní àṣírí ayé débẹ̀ ni ìwọ tó rí àmì méje ṣe bí ọ̀rá ibi wọ́n fi ajáde apẹ̀rẹ̀ báyé rẹ dé lónìí àmì mímọ́ dá iná sọ. ǹjọ́ jẹ́wọ̀n kí bó ti kọ́ gbóná tó nù àdúrà tó fẹ́ bọ̀ fa wàhálà gbogbo àdúrà tó bá gbàdá yóò ń jò dànù ni agbé ajáde apẹ̀rẹ̀ síwájú wọn ni kò wòran ayé rẹ ọwọ́ ọmọ gbà sá ọwọ́ àmú gbogbo wòlíì lékè àwọn àdì wípé ò rí àánú gbà mọ́ ojú èrè wà wọ́ rí ọpẹ́rẹ́tì tí ó dàbẹ́ nípa lọ́wọ́ òsì bẹ́ẹ̀ dẹ̀ ni ọlọ́run wà bíbélì sọ kẹ́lẹ́ kan fún ẹ̀rú dẹ̀ bà mí ó ní èmi ní àjíǹde àti ìyè ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yẹ ìyẹn yẹ mà tẹ́lẹ̀ kú ní masayid akẹ́fà ẹ má wò mí níwọ̀ pé ènìyàn ni mímọ́ mo ti di àlùjànnú nínú ẹ̀mí tí o sì máa bẹ́ẹ̀ nìkan tó lè dá mi dúró àfi tí bá fi wá àti ìbòkun lókù ọlọ́run ní jẹ́wọ́ arábẹ́rẹ́ rẹ̀ gbogbo ẹ̀dá tó ṣe àmì ìṣẹ́ bí olúwa ti wà àti bí ẹ̀mí ẹ̀ ti wà gbọ́ apẹ kìíní kan ní oracle god kí mo gbé oracle god kí ni jẹ́bẹ̀ tó máa ń Yorùbá ta ló gbọ́ Yorùbá ẹ̀ oracle god kí ni mo tún oracle god kí ni àwọn àgbàlagbà àtijọ́ máa ń pè òòṣà òkè tani yóò òòṣà òkè olódù ọmọ rẹ̀ ọba tí jẹ́mi ni yóò jà fún ọ lórí. gbàgbọ́ wípé ibi ayé bọ̀ ọ́ létí tó ó yẹ ká já ọgbà abẹ́ fún ọ ní àṣírí àdúrà bó ti gbà àdúrà méje la fẹ́ gbà lẹ́yìn ìmàdé stop mi wàá sáwọ̀dà bíbẹ́ ni mi wàá tẹ̀pà ìwà tó ń sọ pé wẹ́dọ̀n yẹn ó yé mi ò má ṣe wẹ́dọ̀n sí àdúrà ni mo sọ ọ̀rọ̀ wẹ́dọ̀n kọ́ eré dáàdì good afternoon no give me good afternoon àní ó gbàdúrà ibi wọn bọ̀ ọdún yẹn kò wù ọ́ ibi ayé fíọ́sì yẹn kò tẹ́ ọ lọ́rùn ọkọ́lé títí láàmú pé nínú ajáde pẹ̀lú ọkọ́lé sí síbẹ̀ wọn tẹ̀ kó parí lé yẹn ṣé mímọ̀ ṣe rẹ ni ìwọ tó rò pé ó pa parí kí ló fi gbẹ̀yìn ẹ̀ ó pa gbogbo owó ilé tó gbà kí ló tún fi ṣe ọtí rẹ ni tó pawó ilé àsẹ̀yìnwá àsẹ̀yìnbó olùyẹn tẹ̀ ń gbàdúró padà ń gbé onílé mo rí àṣírí ayé débẹ̀ ẹ bá lòun ó dá àwa dúró adẹ́gbó ṣe tán àti ìjọ́ lọ nípe because kò sí mẹ́gbà tó lọ́n gbé mi dókítà tó gbẹ̀ bí ìyá mi kò ní fọwọ́ sí àpé màá fún kékeré dèpòdépò ìwọ tó ọmọ bọ́n ṣe bí mi ọ̀rí pọ̀ tẹ ọ kábàámọ̀ ìwọ ọmọ wípé nígbà tí Olúwa bá pe àwọn àyànfẹ́ rẹ̀ ó ní ẹni tí mo pè ní mo yàn ẹni tí mo yàn ni mo ń ṣe lógo wá gbọ́ àwọn kan gbogbo ẹ̀dìbàjẹ́ gbọ́ o yíyọ gba ẹ̀dìbàjẹ́ ogo àpáta ni mọ́ forí sọ ẹ̀yin ni wọ́ tíráyàwó bàbá débẹ̀ wà forí bọ́ ṣùgbọ́n eléyìí ó yàtọ̀ sí tàbí ìbọn láti bẹ̀rẹ̀ ajá àpè ní ẹ bá ń gbé àpẹẹrẹ yẹn dàbí àpè ní ajáde kí ni wo bó ṣe máa rí ni kí ni èèyàn fẹ́ jù sí níbi tí ó dúró gbọ́dọ̀ máa wo mo fẹ́ sọ̀rọ̀ báyìí ó jáde sórí kejì bọ́ ọ bá lọ sẹ́ńbàsì táyé bá sọ pé bọ́ọ̀tì lọ́ọ́ ti bọ̀ náà nílé
ọlọ́ọ̀ padà bọ̀ náà ni I am telling you the truth. Ègbé ní fẹ́ẹ́ jẹ́ ọjọ́ ìdẹ́sẹ̀ náà ègbé sí fẹ́ẹ́ tó ń gbà tó lọ́kọ̀ wí ìwọ tí ọ̀rọ̀ ẹ bá jẹ mọ́ mo fẹ́ kó máa ṣàdúrà yìí wàá fi kanra àti ìbínú bí orú má jẹ́ ntọ̀ tó ẹ̀yin tẹ́ wà ní òru inú mi pẹ́ rí mi ẹ̀yin tẹ́ bá connect mi ní òru ẹ̀ kọ̀ bá àmọ́ rẹ kí n tó kú òní òṣà òru 5:30 mo tó sùn mo jí ní tó 7 mo ṣẹ̀ ń bọ̀ ní wọ́n mi ti sùn títí di wákàtí olúwa ni olùṣọ́ ẹ̀mí mi mo fi mọ́ sọ wípé ẹ ń bá lè pa tí kò lè pa ẹ̀mí kò lágbá lórí ẹ̀mí mi jí mọ́jọ́ ní ìdọ̀tún mo mọ tẹ mọ fún gbogbo ẹni tẹ́ ń lépa mi ẹ̀yin babaláwo tẹ́ ń pè mí ẹ̀yin oníṣègùn tẹ́ ń pè mí mo sọ orúkọ ìyá mi fún yín tábà gbé orúkọ ìyá mi ẹ̀rọ tó bá ti jẹ́ ọlọ́run pè mí nìyẹn gbọ́n wọn tó bá gbàgbọ́ ọlọ́run pè mí challenge my call sọ fún olúwa lẹ́sẹ̀ tó bá gbélé òtọ́ la pé jímọ̀ òyìnbó tó lọ challenge ẹnu yàrá rẹ olúwa gbogbo tó dìde sí mi sọ di pẹ̀tẹ́lẹ̀ má tẹ̀ yes sọ di pẹ̀tẹ́lẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé lóòótọ́ àpè ọkùnrin tó o bá wá ń gbàdúrà tó o bá ṣe àánú má jẹ́ ntàn arábìkọ́ lọ́nà òpè wòlíì kò rí àánú gbà because àwọn tó ń pe ọlọ́run lójoojúmọ́ wọ́n pọ̀ ju ẹnìkan lọ kó tó wá dé tiẹ̀ ló ń kọ́ ọ̀nà máa jìn ló sọ pé mi yóò ṣàánú fèmí tí ó ṣe kí ni ó wá sọ pé ẹni tí kò ṣàánú náà ń kọ́ o àwọn ṣèlú fún láì sí àánú nítorí àánú ń ṣògo lórí ìdájọ́ gbogbo òdìlé oníkálukú wà ní ìdájọ́ wà lórí ẹ̀ kò sí ilé tó wà tí ò ní ègún lọ́wọ́ ìdájọ́ ń bẹ níbẹ̀ so àánú náà lè fi bọ́ lọ́wọ́ ègún lé bàbá rẹ̀ gbọ́dọ̀ àwọn ọmọ ààbò rí àánú gbà abìrì ẹ̀ṣẹ̀ bàbá wọn níbo lórí wọn àṣẹ̀wọ́n àṣẹ̀yìnbọ̀ àánú náà tún tayọ ààbò débi wípé ààbò fúnra rẹ̀ fún orí ko wọ́n ta lọ́gbẹ́ lójú ogun ó padà kú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a tó ní wòlíì Èlíjà sọ ọ̀rọ̀ sì wá sí ìmúṣẹ ó ní ajá òṣèké ni yóò láì jẹ ta ni yóò láì jẹ ààbò àbí yóò sì jẹ rárá Jésíbélì ní oko Jésírẹ́lì tí kò wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ṣe ilé ni gbogbo ẹnikẹ́ni tó dìde sí ọ ẹni tó fi apẹ̀rẹ̀ gbárí ẹ̀ dànù ẹni tó fi apẹ̀rẹ̀ dá padà sílé ìwọ tán dìpọ́ọ̀tù ẹ ìwọ tán withdraw rẹ mọ̀jẹ̀ ń tàn ajáde apẹ̀ náà bọ̀ jù sí débọ̀ ti lọ sẹ́lẹ̀ ó ti bọ̀ síbẹ̀ ọ̀mú nǹkan lọ́wọ́ padà wá sílé náà ni àjọ máa fìdí gbòdì inú lé ni. ẹ pé Jésù nígbà kan tó ẹ wò ó máa dáná sun náà ni o fẹ́nikẹ́ni báyìí dogun lélẹ̀ yóò fẹ̀mí ẹ̀ ṣòfò. àti kọ́sẹ̀ pé búburú kan kí yóò ṣubú lù mí bẹ́ẹ̀ yẹn kan kí yóò wọlé mi. ẹ pé Jésù nígbà kan tó iṣẹ́ wo la fà pẹ̀lú ajáde ṣe fún mi èwo náà fi péré mi lọ́gànjú ní ọ̀sán tàbí láàárọ̀ Olúwa ló lè bá mi dáná sun ẹ mọ dàdúrà bàbá dá iná sun ayé dá iná sun Olúwa gbogbo iṣẹ́ ọba ẹ máa dé ìjà bẹ̀rẹ̀ ṣe nítorí mi bàbá tó kó ṣe ìrẹsẹ̀ mi dà ọyá dáná sun Jésù Olúwa wa. ní àbájọ oníṣẹ́ ọwọ́ yóò máa ṣiṣẹ́ bí erin bẹ́ẹ̀ yóò máa jẹ̀jẹ̀ rẹ̀ ibi tó ń kó sí fún mi nígbà tí bá ń já bọ́ọ̀lẹ̀ èèrà ilé adẹ̀mú adẹ̀ṣá má jẹ́ ntàn yóò wà dàbí ọba tani ọba Nebukadnesari tí ń bá koríko jẹ mo sọ tẹ́lẹ̀ gbogbo iṣẹ́ abàmì tó ń fa jáde apẹ̀ṣẹ̀ lórí rẹ̀ lórúkọ kí ẹ̀ mọ́ bàjẹ́ Olúwa dá iná sun sọ pé ajáde apẹ̀rẹ̀ wọlé aṣẹ́ fún mi tó sọ mí sọ́kò gbèsè tó sọ mí dà láì ní mọ́ tó sọ mí dèrò ẹ̀yìn Olúwa dá iná sun àdúrà Olúwa ajáde apẹ̀rẹ̀ dáṣẹ́ tó yẹ yé tó sọ mí sọ́kò gbèsè tó sọ mí sọ́kò ìdààmú Olúwa dá iná sun bàbá dá iná sun ọmọ dá iná sun ẹ̀mọ́ dá iná sun ayérayé o bá dá iná sun lórúkọ Jésù Olúwa dáná sun ẹ̀mọ́ dáná sun Jésù Olúwa wa. akọ́nà orí pé tí Olúwa ní àti ẹ̀kọ́ ẹ̀ ayé àti àwọn tó tẹ̀dọ̀ sínú rẹ̀ nítorí ó fìdí ẹ̀ sọ̀rọ̀ òkun ó sì fi tẹ̀lé àwọn ṣan mi ó ní ta ni yóò gun orí òkè Olúwa lọ tàbí ta ni yóò dì mímọ́ rẹ̀ ẹni tí ó lọ ọwọ́ mímọ́ àti àgbègbè ẹni tí yóò gbọ́kàn sókè sí asọ́tò ìbúrẹ́ tán òní yóò lè bùkún àti ìlú wà lọ́rùn gbàrà rẹ̀ èyí ni àwọn ṣàfihàn ṣàfihàn Jákọ́bù ẹgbẹ́ orin sókè gbogbo ẹ̀rọ náà kẹsìgbẹ́ sókè nìkan yáyé kí ọbọ ògbó kó wọnú ilé ẹnìkankan wá tálọ́bọ̀ ògbó Olúwa sórí sórí ìsìlágbára tó agbára ogun ẹgbẹ́ orin sókè gbogbo ẹ̀rọ náà kẹsìgbẹ́ sókè nìkan yáyé kí ọbọ kó wọnú gbogbo ilé ẹnìkankan wá tálọ́bọ̀ ògbó Olúwa náà mọ̀gbọ́n náà lọ́gbọ̀gbọ́ mo wí tàṣẹ ilé rẹ ibi tí wọ́n gbé ajáde apẹ̀rẹ̀ síbẹ̀ tó fojú rí ẹni mọ́ kó kọjá síbẹ̀. dá iná sun iná gbogbo ẹnikẹ́ni tó bá nọwọ́ ibi láti fi ajáde apẹ̀rẹ̀ bọ́ ọjà lórúkọ Jésù àtúnwò àtàjáde apẹ̀rẹ̀ Olúwa kó dáná sun wọn.
practical níbi ilé ayé ṣe rí nìyẹn ó kó àdúrà márùn méje ni màá pè márùn kò dẹ̀ ní jọra wọn sọ wípé ta ló gbé ajáde apẹ̀rẹ̀ fún mi tó gba omi sùúrù lọ́wọ́ mi tó gbomi ìbínú lé mi lọ́wọ́ tí mo gbé ta ló gbé ajáde apẹ̀rẹ̀ fún mi tó gbomi sùúrù lọ́wọ́ mi tó gbomi ìbínú lé mi lọ́wọ́ ó ti mọ̀ pé tó o bá ti ń bínú rẹ̀ ò ní wọ́ rí aláàánú máa sá fún ọ gbogbo bá ti ń bínú yẹn ń jò dànù ni because aláwọn á kó ìra rẹ bébí ti máa ń wà nìyẹn ta ni ẹ ń sábà ṣe lórí mọ́mọ́ ṣe lórí ẹni ọkùnrin dandan yes iṣẹ́ tó jáde apẹ̀rẹ̀ ṣe ni mo sọ fún yẹn wà á pé Jésù nígbà kẹtò wà á pé gbogbo iṣẹ́ ajáde apẹ̀rẹ̀ nínú àjò mi tó gbomi sùúrù lọ́wọ́ mi tó fomi ìbínú lé mi lọ́wọ́ mi ìjà lé mi lọ́wọ́ Olúwa dáná sọ àdúrà. gbàgbọ́ tó gbomi sùúrù lọ́wọ́ mi tó fomi ìbínú fún mi Olúwa dáná sọ Jésù Olúwa wa. ó di mẹ́ta lẹ́nu explain that one. mo máa ṣàlàyé ẹ̀ láti inú ẹ̀mí wa ni ṣé àmọ̀ wípé ẹni tí ìdí ìkòkò rẹ̀ òjò omi rẹ̀ á ṣe kí ni àtòrò adó ni ilé yẹn àtòrò kò ní sí wàhálà fún yóò mọ̀ lálàánú yóò mọ̀ nígbà lóore ṣùgbọ́n omi tó jò dànù bó ló ṣe fẹ́ rí mu ẹni ògbẹ́ngbẹ́ ní bínú sọ̀rọ̀ ẹni ògbẹ́ngbẹ́ ní ń jà ẹni ògbẹ́ngbẹ́ ara ẹ̀ máa ṣe kí ara ẹ̀ máa kan iṣẹ́ táyé máa ṣe nìyẹn. mo sọ ní orúkọ Olúwa náà mọ́gún ọba tó pọ̀ ní pàṣẹ ọba tí ò yí padà gbogbo àgbáyé ni mo bá sọ̀rọ̀ ibikíbi tó ti gbà ṣiṣẹ́ ìbàmì iṣẹ́ ajáde apẹ̀rẹ̀ lórí iṣẹ́ rẹ lórí ayé iná bọ́ọ̀lù. ó ku àdúrà mẹ́rin ẹ pé Jésù nígbà kan ajáde apẹ̀rẹ̀ náà gbé sínú ayé mi tó sọ mí aláìmọ̀ ṣe mọ́ Olúwa dá iná sùn wà á porúkọ Jésù náà kan iná nígbà mẹ́ta àdúrà porúkọ Jésù iná o gbogbo ajáde apẹ̀rẹ̀ náà gbé sínú ayé mi tó sọ mí aláìmọ̀ ṣe mọ́ Olúwa dá iná sùn Olúwa dá iná sùn ọmọ dá iná sùn ẹ̀mọ́ dá iná sùn Olúwa dá iná sùn Olúwa dá iná sùn Olúwa dá iná sùn Olúwa dá iná sùn ọmọ dá iná sùn ọmọ dá iná sùn Jésù Olúwa wa. wọ́n bá gbé ajáde apẹ̀rẹ̀ sínú ayé yẹn sẹ́wọ́n ó kù 3 prayer point tí wọ́n bá gbé ajáde apẹ̀rẹ̀ sínú ayé yẹn má jẹ́ kí n tán o gbogbo iṣẹ́ tí bá ń ṣe láyé yóò máa lọ bí iṣẹ́ yóò máa bọ̀ ní wọ́n á ní kí ní fowó ṣe n tí ń jò mu nìyẹn bó ti wá náà ló ti padà wọlé praise the Lord bíyàn bá ra mọ́tò tó fi ń ṣe òwò tó máa ju mọ́tò yẹn sínú ajáde apẹ̀rẹ̀ yóò parẹ́ mọ́ lọ́wọ́ kò ní ní èrè kankan mọ́ bẹ́ẹ̀ ayé ní jẹ́ bẹ́ẹ̀ gbọ́ ẹ wò mí dáadáa ẹ tún wò mo sọ orúkọ mi lẹ́ẹ̀kan pé Jímọ̀ ló kọ mi ẹ̀yin ẹlẹ́yà àgbáyé ẹ̀yin tẹ́ ẹ pè mí ní òru ìjẹrin mo kí yín pẹ́ ṣe Ọlọ́run á dẹ̀ ràn yín lọ́wọ́ nítorí pé kí ni ẹ kú pípé ẹ dẹ̀ wéèsì káàdì yín lórí òfo gbogbo yín pátá Olúwa ní lọ tún ìdè mo fi sọ fáwọn èèyàn pé ẹ máa fàdúrà ràn mí lọ́wọ́ gbogbo àìmọ̀ tẹnumọ́ ẹ máa gbàdúrà fún èmi náà sí ní àdúrà bẹ́ẹ̀ ni ẹni tí ó tu ẹran lé yálẹ̀ kó mọ̀ pé òun wọ̀ ìyá àjà pẹ̀lẹ́ tó lẹ́ran ẹran àtúlẹ̀ wọn ní bàjá ẹni ó tu ẹran lẹ̀ ní wàhálà dé bá because wọn á fà pé ọ tu ẹran mi lẹ̀ ogun dé lọ́rùn ẹ̀ lọ́wọ́ ẹran mi wá fún mi bẹ́ẹ̀ lẹ́yìn èèyàn tẹ́ wà ní ìdè táwa ń tú sílẹ̀ n táwọn kan ò lè ṣe inú ẹ̀rín tẹ́rù ń bà wọ́n nítorí pé wọ́n ti jẹ́ gọjọgbọ̀ n tí wọ́n ti ń bà wọ́n lẹ́rù àyà wọn ń já kò yé wọn àṣírí àdúrà láti ọmọ rẹ à ń kọ́ bó ti gbàdúrà ni practical lélẹ́yìí ó fi lè mọ bó ti gbàdúrà nígbà míì tó bá gbàdúrà tí tó bá ti fẹnu kan prayer point ogun oníṣẹ́ ayọ̀ dàbí ẹni pọ́lọ́mù ò pe wòlíì àbí pásítọ̀ wá kò mọ̀ ṣe ṣáá ọlọ́run pé mo ti lọ bẹ̀ níjàre kí ló fà á nígbà tó gbàdúrà táṣẹ bá tiẹ̀ jóná lẹ́nu ẹni yẹn tí o bá ti fẹnu kan prayer point yẹn tó bá tó bá fẹnu kan prayer point yẹn tó o bá mọ̀ tó wọ́n yẹn ṣe àánú lẹ́yìn àdúrà o lè rí èrè àdúrà jẹ ṣùgbọ́n lónìí ó ra àánú gbà. Àmín Jésù. ó ra àánú gbà. Àmín. mo ti fẹ́ tọ́ ọ́bà kò kí n máa ń káṣí Olúwa ni máa ń nù mo máa ń tẹnu wọn kiri kan bẹ́ẹ̀ bá dìde ogun sí mi nígbà bá dìde ogun bá láfa bá dìde ogun tó bá wọnú àdúrà ò ní jáde mọ́ torí mi ò ṣe bí mi ò ní rí bí àfi tí n bá fi àkáǹtì nàmbà síta tí mo ní kẹ́wọ̀n yẹn mọ́ sanwó fún mi lóye báyìí ni mo fẹ́ gbà ó bá ló máa ná yín sà nìkan lọ́wọ́ mi ní gbàdúrà mi mọ́ mọ̀tí wá síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sẹ́ndì nǹkan sí mi ní òbí lọ́wọ́ ẹni pọ́tì ẹ̀yin fún ayín ló wù yín wílílì ni láti Èkó wílílì ni láti Màgódò wílílì ni láti London wílílì ni láti Amẹ́ríkà wílílì ni láti Ireland wílílì ni Italy nǹkan Spain gbogbo yín pátá sáà mọ́ra rí ni ṣùgbọ́n ẹ fẹ́ràn ìpè mi ni èmi kọ́ náà lẹ́fẹ́ Ọlọ́run mi lẹ́fẹ́
bí ẹ sì fẹ́ràn Ọlọ́run yóò fẹ́ràn yín náà. ju bí ẹ ṣe lé òlò yóò máa ṣẹ́gun fún yín. ẹ̀yin tẹ́ ẹ pè láti mọ irú kan báyìí mo tẹ̀ ti gbàgbé orúkọ ìlú yẹn mi gbọ́ kó dìde ní ayé mi bíi mẹ́rin báyìí ó sábà mi lórí gbogbo yẹn pátá tẹ́ ẹ̀ ránṣẹ́ sí Ọlọ́run èmi kọ́ lè ránṣẹ́ sí kò sí tí yẹn gbé tí ò lè káláyé so kò sẹ́ni tí mo tọrọ kankan lọ́wọ́ ẹ̀ ju wípé mo máa ń sọ fáwọn yẹn pé ebi ò pa bẹ́ẹ̀ mi ò sì yó èwo wá ní ká máa ṣẹ́gun káwọn kan máa dìde ogun má jẹ́ ntọ́ Ọlọ́run ní sọ̀rọ̀ ìṣẹ́gun fẹ́nikẹ́ni ìyẹn kan ní ó lò fún wọn náà má wàá wò mí níwò bí àlùjọ ní mi ṣáà èèyàn bíi ti ẹni mi ń tá a fi yàtọ̀ ní pé mo jẹ́ ní ìpè bẹ́nikẹ́ni bá wà dìde ogun sí mi torí ẹnikẹ́ni ẹni kó rántí o ìpè ń bẹ lórí mi ẹlẹ́ẹ̀kejì àágùn tí ń dá ìlara mi má jẹ̀mú kan ni ìkẹta ẹkún àṣìṣínú mi fáwọn èèyàn ó ní má jẹ̀mú lọ́wọ́ rántí o bí n bá dákẹ́ áńgẹ́lì mi ò lè sinmi fún ọ wọ́n á gbọ́ báńgẹ́lì mi bá ń jà lápá kan rántí pé mo ní Olódùmarè bàbá mi á sì jà lápá kejì èmi kò wá sún mi o pé kí ni má jẹ́ ntọ́ ẹni tí ó gòkè tí ó sọ̀kalẹ̀ kì í sinmi ogun because ogun oríṣiríṣi lójú mi ti rí mo sùn ní ìsìn mo sọ bá sọ àbí bá sọ mo sùn ní ìsìn mo sọ bá sọ mo ní láti obìnrin kẹ́lẹ́ sọ fún mi pé Jimoh àájà o sọ́ra rẹ o wọ́n á ní tí mo á gbé àpè dání mi ìdẹ̀mọ̀ fún àpè mo kọ̀ ohun ẹ̀kọ́ gbé mi lọ torí òun òkun mi because kí ni màá ṣe ni mò ń bí Ọlọ́run sọ̀rọ̀ lójoojúmọ́ Olúwa kí ló tó kàn ibo láyé bá ṣe àwọn ọmọ adarí wọn dé ibo ni wọ́n bá ṣe àwọn ènìyàn dé kí náà fi bá yé àwọn èèyàn jẹ́ Olúwa mo fẹ́ mọ àṣírí ẹ̀ ó dẹ̀ tún fún mi lẹ́yìn kọ̀ọ̀kan òun ló bá àṣírí ẹ̀ bọ̀ wọ̀n mi òun ló bá àṣírí ìkòkò wọ̀n mi òun ló bá àṣírí àbàtàn máa ń kàn máa gé wọ̀n mi òun ló bá àṣírí yẹpẹ̀ wọ̀n mi òun ló bá àṣírí gbótọ́ ju kádàrá èèyàn sí ti fi rìn kiri nugbó ẹlòmí ó lálàá yóò bára ẹ̀ nugbó yóò máa rìn kiri tí kò ní jáde wọ́n ju kádàrá ẹ̀ sí nugbó ni àjẹmẹ́ ń gbé nugbó ni wọ́n tẹ́ kó jáde òun ló fà tí òfin ṣe tí òfin tẹ́gbẹ́ gbogbo àṣírí la tú tó kú dé ṣe tẹ́símọ́nì dẹ̀ ń jáde ẹ wá níwọ̀n ni wọ́n bínú ṣùgbọ́n ẹ wá gbọ́ o ẹni tí ó wà ti sun akàn yóò pẹ́ lójú àfi tí n bá fi wá àti gbòkun lókun mo máa ń tẹnu mọ́ kínní kan mi ò ní lọ́sọ̀dọ̀ pásítọ̀ kan lọ́gbà kankan mi ò lọ́sọ̀dọ̀ wòlíì lọ́gbà ẹnìkan mi ò lọ́sọ̀dọ̀ babaláwo mi ò lọ́sọ̀dọ̀ oníṣègùn ṣùgbọ́n nítorí ẹ̀yin wọn dẹ́ gbà àdúrà fún mi àdúrà yín ó dẹ̀ gbà lórí èmi náà èmi náà ó dẹ̀ gbà lórí yín wọ́n á sọ fọ́lọ́ nígbà ẹlẹ́ẹ̀karùn lélẹ́yìn pé Jésù nígbà kan tó sọ pé ibo la gbé sí lórùlé tí mo fi ń ṣe àdánìkan gbé àdánìkan sọ. mo fi dàbí ẹni kẹ́mi ò mọ̀ ṣe mọ́. Olúwa fi náà rẹ bọ́. mo pa lọ́sẹ̀ ni ìwọ la gbèsè lórúlé tí mo fi ń ṣe àdánìkan gbé àdánìkan sọ. lórúkọ Jésù tó fi dàbí ẹni kẹ́mi ò mọ̀ ṣe mọ́. iná jàbọ́ iná rẹ bọ́ 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 Jésù Olúwa wa. ó ní mọ́ kí mọ́ kò má gbọ́dọ̀ jọ ètè kété kò lè dúró. ẹlòmí ò máa ṣiṣẹ́ yóò máa wọnú ilé yóò pa wọ́n ta tó bá ti wọlé kò ní mọ tí ó ṣòwò yóò wà dá nǹkan ṣe báwa ṣe tì ẹgbẹ́ ẹ̀dẹ̀ ń ṣe báyìí títí àwọn ni lágbájá ọ̀ sì jáde sọ̀rọ̀ ara rẹ̀ bájà kí ni yóò tẹ̀ lágbájá ọ̀ ṣe kí ni jáde sọ̀rọ̀ ara rẹ̀ jáde sọ̀rọ̀ ara rẹ̀ ṣé wọn náà mọ bì kankan ni ẹni tí wàá ti ń pe Jésù wọn wà wọlé yéèpà yóò wá bẹ̀rẹ̀ pẹrẹwu wọ́n bá ti ń túbọ̀ lé wọ́n máa gbé ẹbọ kàkà tí ń kọrí burúkú gún wọn láyà wọ́n tún wọ́n máa gbọ́ pé nǹkan báyìí láṣẹ nǹkan báyìí láṣẹ tí tó wọ́n fi wọgbó láì mọ̀ pé ń bẹ lórí òrùlé ẹ̀ kò pa láṣẹ èké ìta gbé sórí òrùlé fún ọ láti ilé bàbá rẹ wá láti ilé ẹ̀yẹ wá látọ̀dọ̀ rẹ látọ̀dọ̀ ẹbí láti ilé ọkọ láti ilé aya bí a bá pè mí Jímọ̀ yẹn náà fún ọ̀tọ̀ lónìí iná jábọ́. Jésù Olúwa wa.
èwo náà gbé sórí àpáta fún mi. Èwo náà gbé sórí àpáta fún mi. Wọ́n ti mọ̀ pé ejò tó kọjá lórí àpáta kì í nípa. Wọ́n ní kò sí ní tí ó dáṣẹ́ láyé fi ilé orí àpáta ni ó wà. Bómi bá ti ẹ mọ̀ pé tómi bá ti ń bọ́ sínú àjáde àpèrè orí àpáta yóò máa fọ̀ tẹ́rẹ́rẹ́ ni yóò máa yọ tẹ́rẹ́rẹ́ tí ó máa fi ṣàtọ́ wọn ní mọ̀. Òun ló fà á ẹlòmíì díẹ̀ lówó rẹ̀ ó máa ṣòfò ọlá rẹ̀ ó máa lọ ipò rẹ̀ ó máa dilẹ̀ yóò wà níta ni mo ṣẹ̀ ọmọ pé kí lẹ̀ṣẹ̀ mi ta ni mo ṣẹ̀ kí ni mo ṣẹ̀ rárá n bẹ gbé tí ọ nìyẹn. máa ń ṣàkápò lè bá ṣáìdà ń tàbá ní wa ṣáìdà gbogbo ẹnikẹ́ni tó nájú ní wákàtí kójú yẹn kó fọ́lẹ̀. ṣọlá òkè ẹni tó pè mí wà lẹ́yìn mi. mo wí ní orúkọ olúwa náà ọmọ ogun bí olúwa bá rán mi níṣẹ́ lóòótọ́ bàbá arúgbó ọjọ́ àdàbí tí máa fi méjì kú tí kì bá ṣe àná ọmọ aráyé ní ṣe mí. ẹnìkan wọ́n pè ní akọni ní ìsìn lórílẹ̀‐èdè Yorùbá ó sunkún fún ọmọ Yorùbá èmi náà ògbé àwọn èèyàn rere ń gbẹ mí ipò tó wò tẹ́ mi lọ́rùn kí ni àǹfààní tẹ́nìkan rí jẹ tẹ́nìkan ò rí jẹ ẹjọ́ tí gbogbo bá ní jẹ síbẹ̀ nìkan ò ní ṣe lú ẹnìkejì ayé ló sọ gbàdọ̀gbò ẹni tọ́run yóò wú ọ ẹ má jẹ tálù kó wọn kó bèrè kiri ayé ló tí ọ síbẹ̀ wọ́n ní yàrá sọ fún pé ta ni ẹja kó ẹja àti ìwọ ìbọ̀ bíi gbogbo tó ànádà ni ó mọ̀ náà owó tí ò ṣe rí àwa ṣe kí ni àwa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ́rẹ́wù àwọn ọmọ ìnáwó obìnrin ṣáá kò ní dá nǹkan sí láyé a sì kọ́lé fóbìnrin kò ní kọ́lé fúnra rẹ̀ ara wọn tó fóbìnrin kò ní rà fúnra rẹ̀ gbogbo nǹkan wà dé àwa sọ pé ogun ayé kọ́ ogun èèyàn ni ìwọ náà lọ tara ẹ̀ fáyé o tí wọ́n lọ fẹ́ náà rẹ̀ yéèyàn ò bá ti kó rẹ̀ níjà nígbà mi àmọ́ tirẹ̀ sọ wáyé ìbéèrè ni pé kó ahọ́n rẹ̀ ní kíni ìjà ó lẹ́yìn tó ń sin náà tí ò kó ahọ́n rẹ̀ níjà ìsìn olúwa rẹ̀ kí ló asán ni the book of James ló sọ bẹ́ẹ̀ chapter 1 verse 26 ó ní ẹnikẹ́ni tó ń sin lọ́run ṣùgbọ́n tí kò kó ahọ́n rẹ̀ níjà ìsìn olúwa rẹ̀ asán ni gbogbo àdúrà tí ń bọ̀ fún ni ọ̀rọ̀ tí ò ní já sófo mo ní kò ní já sófo gbọ́n èwo la gbé sórí àpáta fún mi tí ń yọ ọlá mi jò tí ń yọ ire mi jò tí ò jẹ́ láàánú wá mi tí mo fi rè pé mò ń ṣiṣẹ́ àṣẹ mi ò ṣe kankan àṣẹ wọn ti bá mi débi kan ibi ayé bá mi dé olùkọ́ dé bá ẹ gbé Jésù nígbà kan tó ẹ pariwo náà nígbà mẹ́ta inú bọ́ọ̀lù lórí ibi tó bá dúró. iná mo pa láṣẹ mo tó tàbí lọ pátá lèmi lórúkọ Jésù èyí ń jẹ ayé mi níyà tó ń bà mí sẹ́yìn Olúwa dáná sun 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 bàbá mi dáná sun Olúwa dáná sun àmì mi máa dáná sun Olúwa dáná sun Olúwa dáná sun Olúwa Jésù Olúwa wa. Oni balaro daro ọwọ́ ara rẹ̀ ni ó rẹ̀ balaro daro. Mo pa láṣẹ ó ní kẹ́sì máa jẹ́wọ́ Jésù ní Olúwa àti Olùgbàlà mo wí tàṣẹ́tàṣẹ́ ìpè pẹ̀lú àṣẹ kìkì ọ̀rọ̀ lórúkọ Jésù gbogbo ẹrùkẹ́rù tó bá dì ní olórí nítorí pé kí ayé ẹni bá ṣòfò lórúkọ Jésù kó padà sílẹ̀ tó gbé. ẹni tó di èrò ọ̀dọ̀ kó fúnra rẹ̀ gbé lórí ọmọ ẹ̀ kó fúnra rẹ̀ gbé lórí iṣẹ́ kó fúnra rẹ̀ gbé lórí ayé kó fúnra rẹ̀ gbé lórí ìgòkèsódò rẹ lórí làálàá rẹ lórí àtijẹ àtimọ̀ rẹ lórí àtigòkè rẹ lórí àtidókè òkun àti lọ sẹ́ńbàsì àti gbàwé ìgbẹ́lu gbogbo ẹni tó di ẹrù ọ̀nà nítorí rẹ ó yá kó yí lé lórí.
ṣẹ́gun bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Mo pé ta ló pàtì ajáde apẹ̀sẹ̀ oríta mẹ́ta fún mi. Ta ló pàtì ajáde apẹ̀sẹ̀ oríta mẹ́ta fún mi. Kò sí bẹ́ẹ̀ náà ìfẹ́ gbọ́n láyé tó bẹ́ẹ̀ nìyẹn tó ní kọjá oríta mẹ́ta. Mi ò mọ bọ́n tó fẹ́ gbé gbà. Mi ò mọ bó ti fẹ́ ṣe. Tó bẹ́ẹ̀ ti kọjá ń bẹ̀ tó jìjì rẹ̀ kọjá àbí mọ́tò yẹ kọjá gbogbo ntọ́ ọba ńláyé bẹ̀ ló ṣòfò sí. Mo rí ìrànlẹ́ bẹ̀ apàṣẹ ayé mi. Ọmọ kan pè mí ní lóko country yo island ní àná ni mo wà ní Mount Carmel mi nìkan tó lù wá ní kí n lọ dọ̀bálẹ̀ síbẹ̀ fún 4 hours tóòrùn pa mí tí mi ń wú bẹ̀ bẹ́ẹ̀ ni ó wá mú ó wá gbọ́ kí mo ó lè máa wọ̀ mẹ́rin oníwọ̀n mọ̀ mẹ́rin mi dárúkọ anybody mọ́ mo dárúkọ lórí online délé mo wá fa fóònù yẹn wá ní kẹrẹ mo wá gbé àṣàwọ̀ mi tẹ̀sí kan wọ́n á ní hello onídàádì ó ló ti sùn ó láyé gan lé báyìí mo ní wàá gbọ́ mo ní wọn kì í bínú títì kábólódùmarè jà mo ló dé wọ mo lé ẹnìkan ìbọ́lọ́run bínú tó àṣeéṣe kí ìbọ́lọ́run bínú nígbà tí ò ya wèrè torí ẹ̀ ò dàrú wọ́n á ní sọ́ọ̀gbọ̀ oníbẹ̀ ni mo ní sọ fún wọn wípé wọ́n ń ṣeré ọmọdé lọ́wọ́ ó ní dádì àní ẹ̀yin ni mo lálàárí mo ní kí mo ṣe fún mi ìmọ̀lẹ́ rẹ ní Ireland mo ní wọn ń Dublin mo lọ́wọ́ gbúdọ̀ lálàárí mi ẹni tọ́lọ̀ ń bá pè ní ọmọ ń gbé jago fún yàn ọlọ́pàá yóò ní ṣe kí ni kò ní sọ̀kalẹ̀ rẹ̀ o lè rẹ́rọ̀ ní àwòrán ènìyàn yóò lo èèyàn kan fún ọ ni mo ní aṣọ dúdú ni mo máa ń wà mí ó ní dádì ó ní ẹtì funfun ju bẹ́ẹ̀ ṣe ń wà lọ mo ní èmi náà ọkọ Ọlọ́run ni mo lábàwọn ayé ò ní power ó ní dádì I believe that God called you I believe in your call ó ní òkè lẹ́la kó má ṣe ó ní dádì you are going to the higher level mo ní kò ní ìdí pọ́n sọ mo fàdé ràn mí lọ́wọ́ àti kọ́ pé èmi ń lọ síbi gíga wọ́n ń kọ́. mo ń lọ bí gíga. ìwọ tó ṣí àmì yẹn kọ́ débi gíga ó ní dẹni nà. ayé rẹ máa ga ògo ẹ máa ga ọlá rẹ máa ga ipò rẹ á ga ayé rẹ ó ga ayé rẹ àtàyè rẹ yóò ga. wọ́n kọ́ ní kan bẹ́ẹ̀ nìkan lórí fóònù ní ìjẹrin ó wá rẹ́rìn-ín mo lè fi jí máa ń sọ̀rọ̀ lọ́mọ tán wí wọ́ndà lọ́mọ tán sọ ọmọ tó gbóhùn Jésù tó fi náà tara padì ẹ o òpè tí ó mọ mi wọn àmà sójà lọ fún òpè tí ò mọ ni wọ́n ti níyẹn ò lára ọ̀run kò lè ní rọrùn because kò mọ ni ìyìn àti ní rọrùn ẹni tí ò bá ti wọn lọ́yìn rọrùn ò lè dé bá because ohun tó fẹ́ fọlọ́ ni mo lè fi jí máa ń sọ̀rọ̀ lọ́mọ sọ èmi náà ni ọmọ tó gbóhùn Jésù tó fi náà tara padì ẹ o ó pé tí o mọ mi wọ́n ti níyẹn ò láàárọ̀ ọ̀run kò ní nínú ọjọ́ fi kú ni because kò mọ̀ tó bá mọ̀ yóò mọ̀ pé Jésù ni bàbá àgbà òun náà lẹ́nìkan tó náà mi ń sẹ́. gbọ́ bí Olúwa bá ti wà lóòótọ́ àti mẹ́mẹ́ ti wà ẹni tó nìdí ogun nítorí ayé ẹ nípa pẹ̀rẹ̀ lórúkọ Jésù tọmọtọmọ yóò ṣòfò dànù. wọ́n tún repeat ẹ̀ lẹ́ẹ̀kẹta fún mi ní mo lè mi jí máa ń ṣọ̀lá lọ́mọ tán ń sọ wọ́ndà lọ́mọ tán ń sọ ọmọ tó gbóhùn Jésù tó fi náà tara padì ẹ o òpè tí o mọ orin wọ́n ti ní ìyẹn ò láàárọ̀ ọ̀run òpè tí o mọ̀ mí sùjádà fún because òpè ni wọ́n mọ̀ Kristi ẹni tó Olúwa bá pè ẹ ní ìwọ ṣàlẹ́jọ́ Ọlọ́run lára ẹ̀ pé Olúwa tó wáyé pé lóòótọ́ ló pe lágbájá fami ṣé kí ni fami hàn ìwọ tó ṣe àní bí àrà nínú ayé rẹ ìpè mi á sọ̀rọ̀ mo fọwọ́ gbá ìpè lóòótọ́ lódodo ó rí bí ti gbọ́wọ́ mi ti rin àwọn kan tọ́ ẹni tó bá nínú ẹ̀mí yóò mọ̀ pé orúkọ ń jáde ní orí mi wá èmi kọ́ ni mò ń sọ̀rọ̀ lọ́wọ́ ìpè àti méjì mò ń sọ̀rọ̀ mo fi Ọlọ́run tó pe Joseph Ayọ̀délé Babalọ́lá ṣe ẹ̀rí mo fi Ọlọ́run tó pe Mósè Orímọládé tó wọn làṣẹ mo fi ṣe ẹ̀rí mo fi Ọlọ́run tó pe SBG Ọ̀ṣọ́fà mo fi ṣe ẹ̀rí mo fi Ọlọ́run tó pe Samson Ọ̀dádèjì Àkàndé ẹ̀dẹ́ bàbá àbíyè mo fi ṣe ẹ̀rí mo fi Ọlọ́run tó pe David Olúlànà Babájídé mo fi ṣe ẹ̀rí mo fi Ọlọ́run tó pe Michael Ọlọ́wẹ̀rẹ́ nílùú Ìbàdàn mo fi ṣe ẹ̀rí ó sì wà láyé wọ́n sì wà láàyè wọn tí ì kú mo fi pé wọ́n ṣe ẹlẹ́rìí mo wá fi pé Olúbóyè Ọládèjì Síkáyà tọ́lá bá pè wọ́n lóòótọ́ mo fi ṣe ẹ̀rí àfitọ́nà bá ti pè mí lókun wípé wọn ò ní jẹ mí níyà bàtọ́nà bá pè mí lóòótọ́ ìpè tí wọ́n wà fún àmì báyìí ọmọ ògbúdọ̀ jábọ́ I'm telling you the truth má jẹ́ ntọ́ kò sẹ́ni tó lè jábọ́ mo kọ́ ni kan mọ́ ẹgbẹ́ mi kò sẹ́ni tó lè jábọ́ rárá kò ṣeé ṣe kò sẹ́ni tó lè jábọ́ rárá ò ṣeé ṣe. Oh my Jesus I rely on you oh my Jesus I rely on you gbọ́ tó máa fẹ́ jábọ́ ẹ má dá wọn lóhùn tó máa fẹ́ jábọ́ ká má wò wọ́n níran ṣùgbọ́n ká ṣàlàyé fún wọn ká ṣàlàyé fún wọn ó ṣe o Jésù a ò máa níyàn ó ṣe o Jésù
bàbá ó ṣe o Jésù a ò máa níyọ́ bàbá gbọ́pẹ́ tá mú wá fún wọn ó ṣe o ṣe bèmí balẹ̀ ẹgbẹ̀rún hàn ó ṣe Jésù fún yín olùgbàlà gbogbo Ọlọ́run ọba mi fún ṣẹ́gun oore rẹ̀. If you believe in that way, ìwọ náà tó bá ṣe àmì ayé ò ní já ọmọ. Ìpè yá di ọ̀run. Agbẹ̀tọ̀ ẹja di. Agbẹ̀rẹ̀ ẹja di. The last one ni o. Apẹ̀rẹ̀ wo la fi ṣe pèsè oríta mẹ́ta fún mi. Tó dá ní àjò mi rú mọ́ mi lọ́wọ́. Tó dalí ọkọ rú. Tó daṣẹ́ rú. Tó já mi bọ́ mi yàrá òkè. Stẹ́ẹ̀pù tí mo fẹ́ gùn láti débi ga tó fà mí sílẹ̀. Ewu náà jẹ́ lákòjọ. Ewu náà jẹ́ iríṣẹ́. Ewu ló dájọ́ mọ̀ sí láàrin màtá láàánú mi. Ewu náà jẹ́ ká láàánú mi wá mi rí. Sọ pé lónìí ni kì í ṣọ̀la. Olúwa dá iná sun. Wàá pe Jésù lẹ́ẹ̀kan. Iná nígbà mẹ́ta, àrá nígbà mẹ́ta torí pé àrá kì í sán kó mọ́ mú iná lọ́wọ́. Àdúrà! Olúwa Jésù! Iná! 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 Àrá! 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 Bàbá! Mo gbà pé oríta mẹ́ta. Tó yẹ kí oníṣe. Lórúkọ Jésù! Olúwa dá iná sun. Bàbá mi dá iná sun. Àbúkọ bá dá iná sun. Ẹ̀yẹ́ wò ni dá iná sun. Ayé ni dá iná sun. Olúwa dá iná sun. Òní ni kì í ṣọ̀dá. Olórí ìgbà Jésù Olúwa. Ọba mi wo mi. Elijah ló pe iná sọ̀kalẹ̀. Èmi ń ṣe Elijah. Practical àwa ń ṣe lọ́wọ́. Àwọn làfi gbúdọ̀ á da iná sun ó dẹ̀ máa jó. Má jẹ́ ń tan ẹni tó ṣiṣẹ́ ibi ò lè fúnra rẹ̀ dáná sun. Ẹni tó gbẹ́bọ orí burúkú ò ní fúnra rẹ̀ dáná sun. Ẹni gbẹ́bọ ilé gan sórí ìta kò ní dáná sun. Wọ́n ti mọ̀ pé tẹ́ni náà bá ti ju ẹbọ parẹ́ kò ṣiṣẹ́ mọ́. Bẹ́ẹ̀ ni làpẹ̀rẹ̀ rí. Ó máa dáa fún yín o. Ó máa dáa fún yín o. Mo ló máa dáa fún yín. Mo sọ àsọtẹ́lẹ̀. Mo sọ àsọtẹ́lẹ̀ lórúkọ Olúwa àwọn ogun. Á dáná sun wọ́n tó bá ti gbàgbọ́ dẹ̀ máa rí bẹ́ẹ̀. Bíbélì wípé bó o bá gba wòlíì ní orúkọ Olúwa ṣe lè wòlíì. Àkọ́ inú ìwé Second Chronicles chapter 20:20 ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì rẹ̀ pé ó ní ẹgbọ́ Ọlọ́run yín gbọ́ a ó fẹsẹ̀ yín múlẹ̀ ẹ sì gbọ́ àwọn wòlíì rẹ̀ gbọ́ ẹ yóò ṣe rere tó o bá ti gbà mí gbọ́ I'm going to say that we believe you that we believe you whatever you say we believe not me that is speaking is God just believe in this word and just believe that this what I'm doing for you people to be escaped from the evil's hand. Mo lè máa bọ́ lọ́wọ́. Mo lè máa bọ́. Mo lè máa bọ́. Mo sọ ní orúkọ ní ọlọ́mọ ogun. Gbogbo ẹnikẹ́ni tó pètè àtẹ̀rò. Apẹ̀rẹ̀ ibi apẹ̀rẹ̀ ìjọba jáde lórí ayé rẹ nítorí pé a dáná sun lónìí. Lórúkọ Jésù ẹ̀mí mọ́ dáná sun. Ìkẹ́ àti májẹ̀mú dá iná sun. Arúgbó ọdún dá iná sun. Arúgbó mọ́tì dá iná sun. Àgbàlagbà yẹn dá iná sun. Bàbá mi dá iná sun. Bàbá mi dá iná sun. Olúwa dá iná sun. Olúwa dá iná sun. Olúwa dá iná sun. Olúwa dá iná sun. Òní gbérí mọ́. Òní gbérí mọ́. Jésù Olúwa wa. Má gbàdúrà. Má gbàdúrà. Má gbàdúrà. Gbogbo iṣẹ́ ìtọ́sẹ̀ lórí Olúwa dá iná sun. Bàbá dá iná sun. Yes. Olúwa dá iná sun. Olúwa dá iná sun. Náà dá iná sun. Olúwa fi náà jó. Bàbá fi náà jó. Bàbá fi náà jó. Yá. Gbàgbé. Olúwa dá iná sun. Ayérayé dá iná sun. Ọlọ́mọ dá iná sun. Gbogbo ẹ̀jẹ̀ jàpẹ̀. Tí wọ́n fi ń sọ̀rọ̀ èmi jà. Tí wọ́n fi ń sọ̀rọ̀ èmi jà. Wọ́n fi ń jẹ́dá fún mi jà. Wọ́n jẹ́dá fún wa mi rí. Tẹ̀gbọ́n náà wá mi rí. Olúwa dá iná sun. Wọ́n dá iná sun. Jésù ọ̀nà ògúnṣẹ́ àbùkù ní Sátánì ògúnṣẹ́ o.
nípa wákàtí àti wọ́n tó máa wò láàárọ̀ àti lọ́sàn-án ẹ̀yin tẹ́ wà ní wákàtí ọ̀sán báyìí àtẹ̀yin tẹ́ wà ní wákàtí àárọ̀ àtẹ̀yin tẹ́ wà ní wákàtí òru lórúkọ Jésù ogun tó ṣẹ́nu ayé yìí lónìí kò ní gbérí mọ́. bẹ́ẹ̀ni kẹ́ni bá lóun àtúnú ogun ìdá yìí mọ̀ ìdọ̀tún ló sọ bẹ́ẹ̀ ẹ wò mí ẹ tún mi wò mo sọ wípé oṣù àti àjẹ́ múra lẹ̀ onífà tún ṣiṣẹ́ ibi ẹmúra lẹ̀ ọlọ́gbìn tí ń ṣe ibi ẹmúra lẹ̀ ẹ wò mí mo yàtọ̀ ní gbogbo wòlíì àgbáyé torí pé gbèta pèmí ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun nìkan darapọ̀ mẹ́rin bọ́ọ̀lù jẹ́jẹ́ mi mò ń ṣe mo sì tẹ́rí bàbá gbà mo ti gbà ládùúrà olúwàjọ àjẹjọ́ obìnrin òbúdọ̀ gbé mi ṣubú ojú òkòrò wọn òbúdọ̀ gbé mi mọ́lẹ̀ ẹ̀mí ìgbà òbúdọ̀ gbé mi sálẹ̀ wọ́n fà á títí mo bọ́ lọ́wọ́ wọn nítorí pé wọn náà ti bọ́ lọ́wọ́ ayé lónìí wọn ní dá òbúlẹ̀ wọn ní dá òkúlẹ̀ ògùn ò ní bọ́ lọ́wọ́ rẹ̀ ayé yẹn nítumọ̀ ọ̀rọ̀ yẹn dayọ̀ ohun tó ní wá ṣe lórí ayé rẹ̀ kankan kò ní gbérí mọ́ 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 láti ọ̀nà ò má mú bọ́ mọ́ wọn tó ń wáṣẹ́ lọ ríṣẹ́ agbọ̀lọ́wọ́ ayé agbọ̀lọ́wọ́ ìkà ọ̀bọ̀lọ́wọ́ oṣó ọ̀bọ̀lọ́wọ́ àti ọ̀bọ̀lọ́wọ́ lẹ́bọ̀lọ́wọ́ mo ní ẹ̀yin ẹlẹ́yẹ tí yín bàjẹ́ dànù o. Followers all over the world, you are all over the world that are watching this program. I pray that in the mighty name of Jesus Christ, you will never regret that you watch this program in Jesus' name. Amen. As you have followed us, whatever you ask, by the name of Jesus Christ, you shall receive it in Jesus' name. Amen. And believe in this call, follow it, like, comment, whatever the comment that you comment, I'm okay with it. I will abide. And believe in one thing. So far you believe in this call, as from today, all the yoke that is in your life shall be broken in Jesus' name. Amen. Shall break in Jesus' name. Amen. And believe, as from this moment, you will dwell in wet. Amen. You will be moving in wet. Amen. You will never lack. Amen. You shall never be broken again in Jesus' name. Amen. And all what you are expecting, all good things you are expecting, your resident permit, your papers, your visas, even your job that you have been lost already before. I declare you that you are looking for fruit of womb, you that you are pregnant, in the mighty name of Jesus Christ, shall turn to joy for you in Jesus' name. Amen. And all what has lost in your life shall be reclaimed in Jesus' name. Amen. In Jesus' mighty name we pray. Amen. It is me, Apostle Prophet Jimoh John Olotu. So we Papa Wonder, Ashe Kikoro, Grand JP, and Millennium One. Thank you. God bless you. God bless you in Jesus' name. Bye. Orúkọ mi ò yí padà lẹ́ẹ̀kan sí. Apostle Prophet Jimoh John Olotu. So we Papa Wonder, Ashe Kikoro, Grand JP. Ẹ má gbàgbé o, like it, comment, follow, and share. Share all over the world. Jẹ́ kó kárí àgbáyé. Bíbí tí mi ti ẹ ló pòlè jẹ́ kó débẹ̀. Lóko ṣe orí àánú gbà. Ojú kí o ti yẹn o. Ẹ ò ní kábàámọ̀. All my followers again, I love you, but I trust no one. God will bless you. Thank you, thank you. Our number does not change at all. +234 8024 45 6391. Once again, +234 8024 45 6391. And the second one, +234 80 3517 6607. Once again, +234 80 3517 6607. We shall meet again. And don't forget to follow. Immediately we are online. They will let you know. Thank you. Thank you. We are blessed.